Ọlọ́run jọ ní tàkàlítù àmọ̀kẹ́ ọba àtúlà. Ẹni Ọlọ́run jọ ní kò ṣe ti ṣubú. Jẹ́bẹ́ sọ pé kò ní wà ní abẹ́jọ́lẹ̀ fẹ́ wà ní ìlú ẹni. Jẹ́bẹ́ sọ pé kò ní wà ní abẹ́jọ́lẹ̀ fẹ́ wà ní ìlú ẹni. Ojú rẹ̀ kẹ́nikẹ́ni, ó lọ́wọ́ sẹ́nikẹ́ni kí n fojú pa ìrẹ̀rẹ̀. Tàkàlítù ọmọ tá a ti ṣe, ọmọ bá a túlà. Kò sàkísọ́ ọlọ́mọ ọmọlúlá, ọlọ́mọ plenty foundation. Wọ́n rán ọmọ làkejì lọ́wọ́, ọlọ́mọ máa ń rọ̀ yọ, ọlọ́mọ plenty foundation. Ọlọ́mọ plenty foundation. Ọlọ́mọ plenty abba spiritual. Bẹ́ẹ̀ rán ọmọ làkejì lọ́wọ́, ọlọ́mọ máa ń rọ̀ yọ. Ọba ọlọ́run jáde tàkàlítù àmọ̀kẹ́ ọba àṣùlá. Ẹni ọba ọlọ́run jáde kò ṣe sí ìṣubú. Jẹ́bẹ́ sọ pé kò ní wà ní abẹ́jọ́lẹ̀ fẹ́ wà ní ìlú ẹni. Jẹ́bẹ́ sọ pé kò ní wà ní abẹ́jọ́lẹ̀ fẹ́ wà ní ìlú ẹni. Ojú rẹ̀ kẹ́nikẹ́ni, ọlọ́wọ́ kẹ́nikẹ́ni kí n fojú pa ọ̀rẹ́. Ọmọ lọ́rẹ́ ìwúmọ̀jọ́, ọmọ gbogbo ọmọ ṣàkóso. Ó rẹ̀ títí ó rẹ̀ lọ́ta tẹ́tọ́mọ́ bísí wọn sì túrẹ̀ sí ọlọ́mọ plenty. Ìyá ọlọ́mọ plenty. Ọmọ lọ́rọ̀ pọ̀ nílé iṣẹ́ rí. Ọmọ ká fọ́pá wa ká fàjẹ́ wa. Ká fún gédégédé ọwọ́ pọ̀ nílé iṣẹ́ rí mọ́lé. Ọba ọlọ́run jẹ́ ní tàkàlítù àmọ̀kẹ́ ọba àtúlà. Ẹni ọba ọlọ́run jẹ́ ní kò ṣe ti ṣubú. Bẹ́ẹ̀ sọ pé kò ní wà ní abẹ́jọ́lẹ̀ fẹ́ wà ní ìlú ẹni. Bẹ́ẹ̀ sọ pé kò ní wà ní abẹ́jọ́lẹ̀ fẹ́ wà ní ìlú ẹni. Ojú rẹ̀ kẹ́nikẹ́ni, ọlọ́wọ́ kẹ́nikẹ́ni kí n fojú pa ìrẹ̀rẹ̀. Ojú rẹ̀ kẹ́nikẹ́ni, ọmọ tàdé ṣe, ó náwó sẹ́nikẹ́ni kí n fojú pa ìrẹ̀rẹ̀. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jáde. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jáde. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jáde. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jáde. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́ ńlá. Ọmọ tàdé ṣe ní kéésì lọ́wọ́. Ó kéré bàbá mi. Ọmọ tàdé ṣe táwa kálítù. Kàfíṣà ayọ̀ ọmọ bá tù láàánú kéésì lọ́wọ́. Ọlọ́mọ plenty foundation. Bẹ́ẹ̀ ṣe ń rọmọ làkejì lọ́wọ́. Ọlọ́run àrùn lọ́wọ́. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jáde. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jáde. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jáde. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jáde. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́. Good evening, ìyá mi. Tó bá jẹ́ spiritual problem ló bá ní lọ́gbọ́n mọ́ bàtúlà yẹ ọlọ́mọ plenty. Ó jẹ́ herbal problem ló bá ní lọ́gbọ́n mọ́ bàtúlà yẹ ọlọ́mọ plenty. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jáde. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jáde. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́ ńlá. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jáde. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jáde. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́ ńlá.
Màámi mo jẹ́ dodo ojú yín yẹn o. Ẹ káalẹ́ ẹ kú dédé wòyí. Mo kí gbogbo yín pátápátá wípé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta. Níbikíbi yòówù kẹ́ ti lè máa gbọ́ mi. Èmi ọmọ yín náà ni o. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, Ọmọ́tádéṣe Ẹ̀fúnṣayọ̀ Ọbátọ́lá láti Ṣẹ̀rí Ọlọ́fin-mọ́lẹ̀. Èmi lọmọ onílù kan gẹ́dẹ́gẹ́dẹ́, ọmọ onílù kan gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tẹ́lẹ̀rú ò gbọ́dọ̀ jó, ọlọ́mọ nìkan ló ń jó. Èmi lọmọ erin wo ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́, ọmọ káfọ́pá wàkáfàjẹ́ wàkáfò gèdègèdè ọwọ́ wakọ̀ nílé Ìṣẹ̀rí-mọ́lẹ̀. Èmi lọmọ kan náà lọmọ súnbà àlá àgbélégboyè ògbóyègbọ́lá ọmọọba elérìgì gbẹ̀du. Mo kí gbogbo yín ládéládé, mo kí yín lóyèlóyè. Mo ní ẹ káàbọ̀ sí orí ètò wa, ètò yín, ètò tó jẹ́ pé tí ò bá sẹ́yìn ètò yìí ò lè ṣe. Ètò náà ni nígbà ìwáṣẹ̀, níjìmìjì, kí ni nǹkan tó ṣẹlẹ̀ nígbà ìwáṣẹ̀, òun ni a fẹ́ mẹ́nubà ní ṣókí ní ti ọgbọ́n ti ọmọdé tèmi. Mo fẹ́ fi ọmọdé sọ̀rọ̀ náà. Gbogbo ẹ̀yin bàbá mi ládéládé, ẹ̀yin bàbá mi lóyèlóyè, awúsire ni bàbá mi, awúsire ni Sówósọ́lá Ṣáìkú baálé ọ̀rọ̀. Mo fẹ́ fi tọmọdé sọ, ẹ̀yin bàbá mi ládéládé, ẹ̀yin bàbá mi lóyèlóyè, mo fẹ́ bẹ̀ yín kẹ́ bá mi fi ti àgbà, kẹ́ bá mi fi gbà á, nítorí pé ènìyàn ò lè rìn kórí mámì tó ṣe bí òwe o, ẹ̀yin bàbá mi. Ọmọdé ò dẹ̀ lè mẹ́kọ́ jẹ kó má ṣe kíni, kó má ra lọ́wọ́. Fún ìdánilẹ́kọ̀ọ́ náà ni mo lọ sí ilé ẹ̀kọ́ kan fẹ́rẹ́fẹ́ fún bí ọjọ́ mẹ́ta. Ohun tí mo kọ́ níbẹ̀, òun náà ni mo fẹ́ gbé jáde fún wa. Nítorí kíni, nítorí awuyewuye tó lọ lórí fọ́nrán nígbà tí bàbá wa, ikú bàbá yèyé, ọmọ ikú tí kú ò gbọdọ̀ pa, ọmọ àrùn ò gbọdọ̀ ṣe wọ́n, ọmọ òfò wọn ò ṣòfò rí, ọmọ àdánù kì í ṣe tiwọn àfìbùkún àfọlá. Ikú bàbá yèyé, bàbá mi Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì, kábíyèsí ọba o, lórí ohun tí wọ́n sọ. Nígbà tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn, ṣe mọ̀ wípé àwọn ọmọdé òde òní, ohun tí a ò mọ̀ la máa ń sọ wípé a mọ̀. Lórí ètò yìí, ìmọ̀ ni mo wá, èmi ò wá gọ̀ wá ní tèmi. Nígbà ìwáṣẹ̀, òun ni ètò. Mo wá ṣe kí ni o, mo wá yàbàrà, mo lọ júbà ládéládé. Mo júbà OONIRISHA, kábíyèsí o bàbá, kẹ̀pẹ́ lórí ìtẹ́ àwọn baba ńlá yín, kọrin kése. Mo tún yà sí Ọ̀yọ́mèsì, mo ṣe kíni, mo yà sí ọ̀dọ̀ bàbá mi Lámídì. Ọmọ ò gbàgbọ́ ọ̀ràn sẹ́kùlé ẹlẹ́kùlé, kó lè bá a dìjà, kó lè bá a dáyan ni. Kí bàbá mi aládé, kí wọ́n ṣe kíni, kán lè bá a rí jẹ níbẹ̀ ni. Àwọn lọmọ ikú tí kú ò gbọdọ̀ pa, àwọn ni ikú bàbá yèyé. Ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe, ọmọ òfò, ọmọ àdánù tó jẹ́ pé gbogbo ẹ̀ ìbùkún ló jẹ́ sí inú ilé ayé wọn. Kábíyèsí o orí adé. Mo tún wá yàbàrà, mo tún gba ojúfẹ̀ lọ́hùn lọ. Mo lọ júbà bàbá mi ó mẹ́ta dàda kan, ọba lẹ́sùn, ọmọ ọba àrólé, ọmọ Ọbàtálá, àrólé Ọbàtálá. Bàbá mi ẹrú wá dájì o. Mo kí yín ládéládé, mo kí yín lóyèlóyè. Mo wá fò fẹ̀rẹ̀, mo lọ síbi tá a gbé ti bí mi lọ́mọ. Ìṣẹ̀rí Ọlọ́fin. Èmi làkẹ̀sán lérí ọmọ agbẹ̀bí òmùwẹ̀, ọmọ agbẹ̀bí ayé tó tún gbẹ̀bí ọ̀run. Bẹ́ẹ̀ ni, èmi lọmọ àdàgbà má da nǹkan kẹrẹ, bàbá mi lọmọ arúgbó olúfà tí ń tòṣùmàrè. Kábíyèsí bàbá mi, ọba tuntun. Orí mi tí n bá ń sọ̀rọ̀ Ìṣẹ̀rí Ọlọ́fin, orí mi a máa wú jìgì, orí mi, gbogbo ara mi a máa ṣẹ́ gírì. Bàbá mi Bàǹgbàdé adé àbárí láṣẹ Èdùmàrè. Ẹ wọlú ilé ìpè bí odidi oṣù mẹ́ta gbáko tẹ́ fi lọ kọ́ ọgbọ́n, ìmọ̀
àti gbogbo ìṣe ilẹ̀ Àwórì. Kì í ṣe ti ṣẹ̀rẹ̀ Ọlọ́fin nìkan, nítorí pé ẹ̀yin ni bàbá ńlá gbogbo Àwórì lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ yìí. Ẹ̀yin ni the progenitor. Ẹnikẹ́ni tó bá ti wà lórí àpèrè bàbá ńlá bàbá wa Ọlọ́fin Ògúnfúnminíre, arúgbó olúfà tó ń tan Òṣùmàrè, òun ni bàbá fún gbogbo aládé ọba Àwórì. Gbogbo ẹni tó bá ti mọ̀rẹ́ sí ọmọ Àwórì, wọ́n ní kábíyèsí bàbá mi Àkárìgbò, bí wọn ò bá tiẹ̀ kéré jù bẹ́ẹ̀ lọ, àwọn ṣì ní olórí Rẹ́mu. Bàbá mi adé ti bari yín láyọ̀ àti àlàáfíà. Èmi nígbàgbọ́ bẹ́ẹ̀ ni, nítorí pé àwọn bàbá ńlá yín wọ́n wà pẹ̀lú yín. Ẹ wọ̀ pé bí odidi oṣù mẹ́ta ẹ jáde láyọ̀ àti àlàáfíà. Kábíyèsí rẹ Olódùmarè. Mo wá júbà gbogbo àwọn ìyá mi pátápátá tí wọ́n wà lójú fọ́nrán, àwọn oníyemọja, ẹ̀yin ọlọ́ṣun, oníṣàngó, gbogbo yín pátápátá ni mo kí láì dá tẹnìkan sí. Ọya lóróró ìjọkọlọ, ọya òrìrì, gbogbo yín pátápátá náà ni mo kí wípé ẹrú wá dájí o, èèpà òrìṣà o, oore yèyé o, kábíyèsí fún gbogbo orí adé. Mo wá kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí, àtẹ̀yin tí mo rí lójú fọ́nrán, àtẹ̀yin tẹ́ wà lẹ́yìn fọ́nrán, àtẹ̀yin tẹ́ tún máa wo ètò kékeré yìí ní ìwọ̀n ìgbà tí ayé bá ṣì ń jẹ́ ayé. Ayé ò ní yé sí èmi àti yín lára láṣẹ Èdùmàrè. Mo júbà akọ́dá, mo júbà àṣẹ̀dá o. Mo júbà ẹni tó kọ́kọ́ tẹ̀lú ìdó, mo júbà oyún inú, mo júbà àṣẹ ìdí pẹ̀lú. Ẹ jẹ́ kó jú mi ṣe o. Òdèrè ni mò ń lọ o. Ẹ jẹ́ kí n lọ láyọ̀, kí n bọ̀ láyọ̀. Kí n má tẹnu gbó bí ọwọ̀, kí n má fẹsẹ̀ sílẹ̀ fẹnukò láṣẹ ẹ̀yin bàbá mi. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ ẹnìkan, mi ò gbọ́dọ̀ má kí wọn. Bàbá mi Ìṣòròmẹ̀ṣọ́, ẹrú wá dájí bàbá mi. Gbogbo yín pátápátá ni mo kí, mi ò lólòdì kankan. Ètò yìí níwọ̀nba tọmọdé tèmi, níwọ̀nba ìdánilẹ́kọ̀ọ́ tí mo lọ fún bí ọjọ́ péréte, nítorí ọ̀rọ̀ tí bàbá wa sọ tí awuyewuye dẹ̀ ń wá ní orí rẹ̀. Onírìṣà ni, kì í ṣe bàbá wa Lámídì. Bàbá wa Lámídì ni, kì í ṣe onírìṣà. Wọ́n ní bákan ni, wọ́n ní bákan kọ́. Gbogbo ẹ̀yin bàbá mi, ẹ jẹ́ kí n lọ re kí n bọ̀ re o. Mi ò lólòdì kankan nínú yín rárá, nítorí pé lórí ètò yìí ọgbọ́n ni mo wá. Èmi ò ní mágọ̀ lọlé. Mo lọ síwá, mo lọ sẹ́yìn, mo lọ béèrè ìbéèrè lọ́dọ̀ àwọn àgbàlagbà tí wọ́n dẹ̀ ṣe kíni, wọ́n dẹ̀ láyé mi níwọ̀nba ráńpẹ́ tí ọgbọ́n orí mi tí ó ká. Màá máa sọ fún wa ní ṣísẹ̀ntẹ̀lé, nítorí nígbà tí bàbá mi Lámídì Aláàfin Ọ̀yọ́, nígbà àṣẹ ìyá mi, àṣẹ Èdùmàrè, nígbà tí bàbá mi Lámídì tí wọ́n jáde tí wọ́n sọ wípé àwọn nìkan ni àwọn láṣẹ láti ṣe kíni, láti fi ẹnikẹ́ni joyè àbí jọba ní ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sí orí èdè. Kí là ń pè ní Yorùbá? Èdè ni à ń pè ní Yorùbá. Bá a ṣe ní Yorùbá, la ní Haúsá, la dẹ̀ ní Ìgbò ní orílẹ̀-èdè Nàìjíríà. Tí a bá fẹ́ pè é, a ní kóòtù òjíire. Àwọn ọmọ kóòtù òjíire. Ẹ wá rí ọ̀rọ̀ yìí, ó ní ẹ̀ka, nítorí ní ìjímìjí ó ní bó ṣe ṣẹlẹ̀, ó ní bí wọ́n ṣe tó fi wà títí di bó ṣe wà lénìí yìí. Àwọn ọmọ kéékèèké òde òní, ẹ má jẹ́ ká máa kọ ìkọkúkọ sílẹ̀, nítorí pé wọ́n ní tí ọmọdé ò bá bá tàn,
ó ní láti ṣe kíni, ó ní láti bá àrọ́bá. Àrọ́bá kẹ̀dẹ̀ nìyí ṣèbóhun ní bàbá ìtàn. Ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé ohun tí ẹ̀yin ń kọ sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára pátápátá, ayé fọ́ lójú, tí àwa ọmọ ènìyàn tá ń fọ́ lójú, ẹ̀rù wa dájì bàbá mi, ẹ káàbọ̀ ìṣòro mẹ́ṣọ́ òòṣà, mo kí yín tìyìtìyì, mo kí yín tẹ̀yẹtẹ̀yẹ, èèpà òrìṣà, òrìṣà èèpà, èèpà òrìṣà, òrìṣà èèpà, èèpà òrìṣà, òrìṣà èèpà. Ìṣòro mẹ́ṣọ́ òòṣà, ẹ káàbọ̀ sórí ètò. Àwa ọmọ òde òní ojú máa ń kàn wá, orí ló ń sáré, ẹsẹ̀ ò rebì kankan. Nígbà tí ẹ bá fẹ́ lọ kọ nǹkan sí gbogbo orí fọ́nrán, ẹ ṣe jẹ́ kémi àti yín ká dárò, nítorí pé ohun tá a bá gbé sí àṣẹ bàbá mi, àṣẹ, àṣẹ, àṣẹ wà. Nítorí pé ohun tí ẹ bá kọ sílẹ̀, ohun ni àwọn ọmọ máa dé bá. Ó dẹ̀ ń jẹ́ kí ni, ó ń jẹ́ kí irú èmi yìí pàápàá, tí ò bá sí pé mo ní àwọn bàbá tí mo máa ń lọ sọ́dọ̀ wọn fún ìdánilẹ́kọ̀ọ́, nítorí ètò tí wọ́n gbé fún mi láti Ilé Ifẹ̀ yìí, báwo ni ǹbá ṣe sí ohun tí àwọn òyìnbó, ohun tí àwọn aláwọ̀ méjì yìí, àwọn aláwọ̀ kejì tí wọ́n kọ sílẹ̀, ohun ni máa gbà, tí màá dẹ̀ máa ṣe kíni, tí màá máa gbé fún àwọn ọmọ náà tún máa gbé fún àwọn ọmọ wọn, títí débi wípé Ọlọ́run jẹ́ kí ọmọ kóòtù òjíire ká ní kíni, ká ní orírun, ká ní kíni, ká ní àkọsílẹ̀ tó dángájíá. Ọ̀pọ̀ ló jẹ́ pé gbogbo ohun tí wọ́n rí lórí Wikipedia, lórí Google, ohun ni wọ́n ń pè ní ìtàn ìdílé wọn. Ohun ni wọ́n ń pè ní ìtàn ìdílé ìlú tí à ń pè ní Nàìjíríà. Tẹ́ bá mọ bí Nàìjíríà ṣe tóbi tó lọ́dọ̀ Olódùmarè, olódù ọmọ àrè, kábíyèsí. Àwọn kan ní wọ́n jàjàǹgbara Yorùbá nation. Àwọn wo lẹ fẹ́ kó sínú ẹ̀ gangan? Àwọn kan ní ìjàǹgbara ọmọ Odùduwà. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe kíni, ká bẹ̀rẹ̀ sí ní ìnà ní ṣísẹ̀ntẹ̀lé fúnra wa, nítorí pé Yorùbá èdè ni, ṣùgbọ́n nǹkan kan ó mú nǹkan kan dání tó tún fi bí nǹkan kan. Ẹ jẹ́ kí n máa kà lọ fún wa ní ṣísẹ̀ntẹ̀lé. Ta ló ní adé ìṣẹ̀ǹbáyé? Ẹ jẹ́ ká mú láti bẹ̀. Ta lẹni tó ní adé ìṣẹ̀ǹbáyé? Níbo ni adé ìṣẹ̀ǹbáyé ló ti ṣẹ̀ wá? Ẹ jọ̀ọ́ ẹ bá mi share kíní yìí, ẹ bá mi pe àwọn ọ̀rẹ́ yín pé ká wá kọ́ ọgbọ́n kún ọgbọ́n, ká wá kọ́ ìmọ̀ kún ìmọ̀, fún èníkọ́, fún ọ̀la tèmi àti tiyín, àti orílẹ̀-èdè tí à ń pè ní Nàìjíríà, pàápàá jùlọ fún ìdílé ẹ̀. Ta ló ní adé ìṣẹ̀ǹbáyé? Kí ni adé ìṣẹ̀ǹbáyé? Báwo ló ṣe ṣẹ̀? Ta ló lọ̀bẹ? Ta ló lọ̀bẹ? Ta ló gbéṣu wá? Ọ̀bẹ wo la fi bẹ́ṣu? Ta ló ṣeṣu tó fi dìyàn? Ẹ máa bá mi kà lọ. Ta ni olórí adé ìṣẹ̀ǹbáyé? Ilé Ifẹ̀ ni olórí adé ìṣẹ̀ǹbáyé. Ta wá lẹni tó ní gangan? Bàbá wa Ọbàtálá, ọba táàṣà, ọba takuntakun lóde ìrànjẹ́, òwọlé fòjé tìlẹ̀kùn, kábíyèsí bàbá. Kò wá sí èèyàn méjì tí wọ́n ní oore ọ̀fẹ́ yìí, tá a gbé kíní yìí lé lọ́wọ́, tí ò bá ṣe Onírìṣà. Bàbá o, mo ṣe bá o. Lọ́wọ́lọ́wọ́ yìí, bàbá wa Onírìṣà, ẹni ìtàn Ọ̀jájá kejì,
àwọn ni à ń pè ní tani Olúfẹ̀. Olúfẹ̀ ti Ilé Ifẹ̀ Òòyè níbi tí ojúmọ́ ti mọ́ wá. Adé ìṣẹ̀ǹbáyé tí à ń pè ní adé arè yìí ó jẹ́ ti bàbá ńlá Ọbàtálá Ọbàtáàṣà, bí mo ṣe sọ, bàbá arúgbó wọlé fòjé tilẹ̀kùn. Bákan náà ni adé ìṣẹ̀ǹbáyé yìí tí a tún pè ní ṣẹ́ṣẹ́ fún. Bàbá Ọbàtálá kan ṣoyí náà ni wọ́n mà ní. Tọbàtálá ló ń ṣe. Adé ìṣẹ̀ǹbáyé tí à ń pè ní adé arè yìí ó jẹ́ adé tó lágbára gidi gan-an ni. Ohun tó jẹ́ pé a lè pe adé yìí ní irúnmọlẹ̀ nítorí pé ohun tí èèyàn bá ní tó bá mí ṣẹ́yìn náà mọ̀ bó ṣe rí. Adé arè yìí a máa ń gbé sí ẹ̀gbẹ́ sílẹ̀, a wá tò àwọn adé tó kù, wá tò wọ́n yíká, a máa mí sí wọn, wọ́n ń gba ìmísí lọ́tùn lósì, wọ́n ń gba agbára. Ṣé wá rí àwọn adé wẹ́wẹ́ tó kù yìí wọ̀nyí tí adé arè tó ń ti mí sí, àwọn yẹn ládé tí wọ́n wá jáde lọ ní kànkan tí wọ́n lọ tẹ̀dó kiri fún tani? Fún àwọn ọmọ Oòduà káàkiri kóòtù òjíire. Adé tẹ́ bá rí níta, àwọn adé tó wà ní diaspora, wọn kì í ṣe adé ìṣẹ̀ǹbáyé o. Nítorí adé ìṣẹ̀ǹbáyé kì í ṣe ohun tí èèyàn kàn lè gbé kiri bó ṣe fẹ́. Àwọn adé tó ní kẹ̀mẹ́, àwọn adé tó ń sọ̀rọ̀, àwọn adé tó ń mí, àwọn adé tó ń fọhùn, àwọn adé tó ń pògèdè. Ibà ó ta mi sílẹ̀ o. Kì í ṣe gbogbo adé tó wà níta tá à ń rí lórí gbogbo wa, àtọkùnrin àtobìnrin, ló ní ìmísí, ló ní agbára lára. Adé ìṣẹ̀ǹbáyé arè kejì, òun ni a gbé fún bàbá mi, bàbá àgbàlagbà nígbà nìjímìjí, àwọn Aláàfin Ọ̀yọ́ ìjímìjí, nítorí pé Ọ̀yọ́ ò ní adé ìṣẹ̀ǹbáyé ní tòótọ́. Ṣùgbọ́n adé yìí àwọn àgbààgbà gidi, tá bá fẹ́ sọ, a ní àwọn àgbààgbà mẹ́ta tó mọ̀ díẹ̀ ta. Àwọn ni wọ́n yọ̀ǹda adé yìí fún tani? Fún bàbá wa nígbà ìjímìjí. Wọ́n yọ̀ǹda ìkan nínú adé yìí fún bàbá wa Ọlọ́yọ̀ tìlú Ọ̀yọ́, Aláàfin Ọ̀yọ́. Nígbà tí ṣe rí àwọn nǹkan tí mo kọ́ ó pọ̀. Ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, àwọn ni bàbá ńlá gbogbo àwa tá à ń pè ní Yorùbá. Bó tilẹ̀ jẹ́ pé
èdè ni. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò kì í ṣe Yorùbá, ṣùgbọ́n mò ń sọ torí pé Àwórì ilé mi wà. Ikú ya mi fi èdè ya mi sọ, kò kì í ṣe Yorùbá là mi sọ o. Èdè wa yàtọ̀ gédégbé, ó yàtọ̀ fẹ́nẹ́fẹ́nẹ́. Ṣùgbọ́n nígbà tí gbogbo ẹ ti dàpọ̀ mọ́ra wọn, à ń pè wá ní Yorùbá, èdè ní Yorùbá. Bàbá wa Aláàfin ikú bàbá yèyé yìí, àwọn náà wá ṣe kín, náà wá di aláṣẹ lórí tí wọ́n dẹ̀ ń pàṣẹ nípasẹ̀ bàbá àgbàlagbà Odùduwà. Ṣé ń tẹ̀lé mi? Nítorí nígbà tí Odùduwà dé, àwọn kan tí wọ́n bá wọn èèyàn bẹ̀ o, wọ́n bá wọn èèyàn kan ní Ifẹ̀ nígbà tí wọ́n dé, àwọn kan ni wọ́n bá ń bẹ̀. Àwọn yẹn là ń pè ní Olúfẹ̀. Ìfọwọ́sowọ́pọ̀ tó wà láàrin Ọbàtálá àti Ọ̀rọ̀nfẹ̀, òun ló sọ Odùduwà di olórí gbogbo ọba ní Ifẹ̀. Kì í ṣe wípé Odùduwà dédé sọ̀kalẹ̀, àwọn náà dẹ̀ wà níbẹ̀, àwọn náà dẹ̀ ní gbogbo bẹ̀. Ọbàtálá àti Ọ̀rọ̀nfẹ̀, àwọn ni wọ́n sọ Odùduwà tá ń pè ní àdàpè ní Odùduwà Àtẹ̀wọ̀rọ̀. Àwọn náà sọ wọ́n di olórí gbogbo ọba ní Ifẹ̀. Ṣùgbọ́n ọba ni o, kì í ṣadé o. Ṣé Yorùbá mi ṣó ń yé wa ní ṣísẹ̀ntẹ̀lé? Ẹ rí i pé mò ń sọ díẹ̀díẹ̀ kó lè máa wọnú àgọ́ wa lọ. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, kí là ń pè ní Yorùbá? Èdè lásán ni, kì í ṣe ìlú tàbí àdúgbò. Àwọn ìdílé tó ní adé ìṣẹ̀ǹbáyé ní Ilé Ifẹ̀, wọ́n mọ ara wọn, ṣùgbọ́n wọ́n ṣe kí ni? Wọ́n parapọ̀, wọ́n dẹ̀ ń fún ọ̀wọ̀ fún bàbá Ọbàtálá gẹ́gẹ́ bí alágbára, nítorí pé àwọn náà ní. Ṣé mọ̀ pé tó bá gbàyàn sílé nígbà míì, tó bá ti ń pẹ́, àwọn náà máa sọ pé ibi jẹ́ tàwọn, tọ̀hún jẹ́ tàwọn náà. Ṣùgbọ́n àwọn bàbá mi mọ̀nìmọ̀nì wọ́n máa ń sọ wípé oko kì í jẹ́ ti bàbá tọmọ, kó má ṣe kíni, kó má làálàá. Gbogbo àwọn pátápátá, gbogbo àwọn tó wà ní jìmìjì yẹn ni wọ́n bu ọ̀wọ̀ fún ta ni? Bàbá Ọbàtálá. Nítorí pé kí ni? Adé ìṣẹ̀ǹbáyé, adé ìjímìjí, adé tó ń mí, tó ń sọ̀rọ̀. Adé tó máa kọjá lẹ́gbẹ̀ẹ́ tí wàá mọ̀ pé torí pé kí ni? Ọbàtálá, àwọn ni wọ́n tẹ Ilé Ifẹ̀ dó, kì í ṣe Odùduwà o. Ilé Ifẹ̀
òun là ń pè ní Ifẹ̀ òǹdáyé níbi ojúmọ́ tí ń mọ́ wá. Ilẹ̀ àṣà, ìṣe àti ẹ̀sìn àbáláyé tó dángájíà. Ẹ̀yin tẹ́ bá ti ń bá mi lọ, ẹ mọ̀ pé mo máa ń sọ wípé nígbà ìkún omi, nígbà tí ayé tuntun fẹ́ bẹ̀rẹ̀, pé Nàìjíríà tá à ń fẹ́ kó tún ṣe kó tò dáadáa, wípé ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Kò tí ì yé àwọn kan. Àwọn tó ń yín mú, wọ́n yín mú. Àwọn tó ń yọṣù tètè, wọ́n yọṣù tètè. Wọ́n ní kàó nǹkan ní. Ẹ lọ sótù Ifẹ̀, ẹ lọ ṣèwádìí, ẹ lọ wá wò, ẹ rí i pé rere lolúwa. Orígun mẹ́rin ló wà ní Ilé Ifẹ̀ tí wọ́n sì ń dé adé ìṣẹ̀ǹbáyé tiwọn. Wọ́n jọ tó, wọ́n finú ronú, wọ́n fi kùn lukùn, wọ́n gbàtọ́ ara wọn mu. Inú wọn ò sì dúdú síra wọn rárá. Kò sí ìjà, kò sí ìkùnsínú kankan. Wọ́n dẹ̀ gbà wípé Ọbàtálá, Ọbàtárìṣà, ọba takuntakun. Ibi tá a bá pè lórí, a gbọ́dọ̀ fi tẹ̀lẹ̀. Ṣé wá rí Ilé Ifẹ̀ ó dá dúró? Ilé Ifẹ̀ is a kingdom on her own, without any dispute about it. Ibẹ̀ ni gbogbo nǹkan ìṣẹ̀ǹbáyé ló sọ̀kalẹ̀ sí. Ìmọ̀ tó dángájíá láti ọ̀dọ̀ Olódùmarè tí ẹnikẹ́ni ò dẹ̀ lè yí padà láéláé. Títí di ọ̀la kò sẹ́ni tó lè yí padà. Bó ṣe wà nìyẹn, bó dẹ̀ ṣe máa wà nìyẹn. Kò sẹ́ni tó lè yí padà. Ìdí nìyí tí oríṣiríṣi nǹkan ìṣẹ̀ǹbáyé ńláńláńlá tó ṣe máa ń ṣẹlẹ̀ ní Òtù Ifẹ̀ lọ́hùn, nílé Ifẹ̀ Òòyè, níbi tí ojúmọ́ ti mọ́ wá. Bí ọdún Ọbàtálá wà ní Ọya, Iléyá, ọdún Ọlọ́jọ́, ọdún ìbùkún wà ní Ilé Ifẹ̀ yá. Tí ó bá jẹ́ ọba kan kọrí sílé Ifẹ̀, wàá mọ̀ pé ibẹ̀ ló ti wá. Ọba Abẹ́òkúta ni mí. Ọba Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin ni mí. Ọba Ìjìgbò ni mí. Ọba Mùṣin ni mí. Èébà. Ṣókùn gùn títí kó má níbi tó ti wá ni. Tó bá jẹ́ ọba, ẹ bá mi lọ sílé Ifẹ̀. Kẹ́ lọ wádìí wò dáadáa. Kẹ́ lọ mọ bí tẹ́ ti wá, kẹ́ lọ mọ orírun yín. Kì í ṣe ìtẹ́ máa jókòó, tẹ́ máa Google. Àbí tẹ́ máa wò lórí Wikipedia. Sátífíkẹ́ẹ̀tì tẹ́ gbà, ìwé ẹ̀rí tẹ́ gbà ní Secretariat l'Aláùsá
ìwé lásán ni nítorí wípé àìgbọ́n tó ló jẹ́ kó di wípé ìjọba ló máa fún yín ní pépà sátífíkẹ́ẹ̀tì. Ilé Ifẹ̀ lọ́dọ̀ onírìṣà ló yẹ kẹ́ ẹ ti máa lọ gbàwé ẹ̀rí pé ọba yìí ó dángájíá ó kátó a lè fi jọba. Ó lè gbà kan nínú àwọn adé tí kíni tádé ìṣẹ̀ǹbáyé ti mí sí lára. Àìmọye àwọn ọba tí wọ́n máa tẹ́ sílẹ̀ lójú títì tó máa fún ní 24 lashes. Ó máa ń dojú tì mí nítorí pé kíni ọmọ ọba ni mí. Lè ti ṣe rí ọlọ́fin mo lé. Orírun gbogbo Àwórì pátápátá. Ṣùgbọ́n nígbà tí gbogbo ẹ ti di tòṣèlú tó ti dá gbogbo ẹ papọ̀, ta ló dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀? Ọmọ kóòtù òjíire yìí náà ni níbi ìjẹkújẹ. Àwọn ìjọba wá ràgà bo gbogbo ẹ̀, wọ́n wá láwọn làwọn máa kọ̀wé fún yín. Ẹ ta ọjọ́ orí yín torí àsáró. Bó ṣe yẹ kó rí ọba tó bá jẹ, ó yẹ kó ṣe kíni, kó lọ wúrí fọ́nìrìṣà. Kọ́nìrìṣà kọ̀wé ẹ̀rí lé lọ́wọ́ wípé ó dángájíá. Ṣùgbọ́n aláùsá sẹkítẹ́rìàtì níkẹjà, ibẹ̀ lọ̀pọ̀ ti ń lọ gbà nígbà tẹ́ ẹ̀ bá tiẹ̀ ṣe kíni, tẹ́ ẹ̀ tiẹ̀ ṣe ìpèbí ẹlòmíì ò wọ 5 hours níbi tẹ́ ẹ ti ń ṣèpèbí mọ̀ lẹ́tún máa mú ọmọge wọlé. Ẹ ń jayé ọba ni. Ẹ tẹra mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń gba ìwé ẹ̀rí láláùsá sẹkítẹ́rìàtì yìí tí àwọn kan tí wọ́n kọ lé yín lọ́wọ́, ẹ kì í ṣọba o. Ẹ má bínú. Òtítọ́ ọ̀rọ̀ sọ pé ká má sọ òun. Ẹ kì í ṣọba, fashion ọba ni yín. Fashionista. Òun ló ṣe jẹ́ pé ẹ lè rìn kẹ́ ẹ má kó bodyguard sẹ́gbẹ̀ẹ́. Tí ọba bá ń lọ kàkà kí máa wà ńbẹ̀, tí ọba bá kóyàn sẹ́gbẹ̀ẹ́, wọ́n fi ń fẹlá ni. Ẹ̀yin sì ń ìbọn lẹ̀ ń gbé nítorí pé kí ni ọ̀nà tẹ́ gbàdọ̀ba ọ̀nà ẹ̀rú ni. Kò sí ìmísí lára yín. Ṣé mọ nǹkan tó ń pè ní ìmísí? Ọba tá a máa rí tá a lè rí ọ̀wọ̀ lára ẹ̀. Wà á rí ọba àyálàgàrà. Àwọn tó ń pè lọ́ba nìyẹn. Nítorí kíni ẹ̀rù ọba ni mo bà. Ọba tó tó bí aró. Ọba rẹ̀ bí oṣù. Kábíyèsí o. Gbogbo ògidì ládéládé kóòtù òjíire. Bàbá wa Ọ̀jájá kejì, àwọn náà wà lórí àpèrè lọ́wọ́lọ́wọ́ yìí tó fi jẹ́ wípé àwọn ni olórí gbogbo ládéládé, gbogbo adé láti Òtù Ifẹ̀. Ifẹ̀ dẹ̀ ni ògidì adé ìṣẹ̀ǹbáyé tó tàn káàkiri kóòtù òjíire tó wà.
tó dẹ̀ ṣe mí bó ṣe mí. Bàbá mi ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ nígbà mìjímìjí títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn ni olórí gbogbo ọba tí à ń pè ní Yorùbá. Àwọn náà láṣẹ láti sọ pé mo fi ẹ́ joyè báyìí, mo fi ẹ́ jẹ báyìí ní Yorùbá. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, kí là ń pè ní Yorùbá? Èdè ni. Kẹ́tì mi wò mí wì. Èmi ìka mi ò kìí ṣe Yorùbá o. Àwórì ilé mi wà. Ọmọ Àwórì ò kìí ṣe Yorùbá, ṣùgbọ́n mo mi ṣèdè Yorùbá lérú. Mo ṣẹ̀mí ṣèdè mi. Èdè mi ìkẹ́ mo mi sọ. Àwọn bẹ́yẹn tí wọn kì í ṣe kíni, wọn kì í ṣe Yorùbá, ṣùgbọ́n torí pé a ti jọ ń ṣèdè yìí la wá kó papọ̀. Ṣé rí ọ̀làjú, ibi tí ọ̀làjú máa bá wa dé, òun ló ń lọ lọ́ọ̀kan yẹn. Àwọn òyìnbó wọn kó pàǹdà wá, wọn fi gba góòlù lọ́wọ́ wa. Wọ́n ní ká máa jẹ́ Yorùbá. Ihun tá à ń pè ní Yorùbá yìí, Yáràbá, ẹ má ti jẹ́ ká lọ síbẹ̀, Yáràbá ló ń jẹ́. Nígbà méjìméjì, a sì máa padà wá sórí ẹ̀ tó bá ní pé kí n wá sọ. Àṣẹ ìyá mi, àwa ò ní fi ọwọ́ òsì júwe ilé bàbá wa. Ṣé wá rí ọ̀rọ̀ Ilé Ifẹ̀ àti Ọ̀yọ́? Ọ̀rọ̀ tọmọ ti bàbá ni o. Ọ̀rọ̀ ọmọ àti bàbá láti gba mìjímìjí, láti gba ìwáṣẹ̀, ọ̀rọ̀ ọmọ àti bàbá ni. Ẹ jẹ́ ká gbé àdàlú àgbélérọ àwọn àmúlùmálà tóníkálùkù ọ̀bọ sórí mídíà. Gbogbo àwọn nǹkan táwọn aláwọ̀ kejì tí wọ́n ń sọ fún wa, àwọn náà ni wọ́n wá tó wá kó wa lẹ́rú. Àwọn náà tún wá. Ṣé mọ̀ wípé Olúwa jogún epo fún wa? Nígbà tí wọ́n ti jí tí wọ́n máa jí tó ti tẹ́ wọn lọ́rùn bámú. Epo $15 wàá fi fìlì táǹkì ẹ̀. Wàá fi táǹkì ẹ̀ máa kún $15. Wọ́n súré rà, wọ́n ń store. Àwọn náà ní tiwọn o, ṣùgbọ́n wọ́n ń kó pamọ́. Títí títọ̀dọ̀ wa tó fi di góòlù mọ́ wa lọ́wọ́. Wọ́n wá ṣe kí ni? Wọ́n tún wá yí padà. Wọn ò wá fẹ́ lò fún ọkọ̀ ojú títì mọ́, torí pé wọ́n ti ní modern enough. Wọ́n ti ń ṣe mọ́tò tí wọ́n ń plug mọ́ ara iná. A rò pé bóyá wọ́n ti fi wá sílẹ̀ wọn lọ. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wá gangan ní nísìnyí, nítorí wípé àwọn ọmọ wọn tó wà nísìnyí, wọ́n ti mọ gbogbo ohun mèremère tó ṣì wà nílùú wa. Wọ́n ṣàfẹ́ ṣe kí ni? Wọ́n fẹ́ gba ìlú yẹn mọ́ wa lọ́wọ́. Ẹ jẹ́ ká lọ sórí ọ̀rọ̀ Adé.
ohun àlùmọ́nì ta ní eré ẹ̀ ni wọ́n ń sá nísìnyí. tí wọ́n gan tó mọ̀ wípé o ní nínú ẹ̀gúlé ẹ̀. Adé tí Aláàfin Ọ̀yọ́ àkọ́kọ́ tí wọ́n ń lò nígbà méjì ìyẹn ni Adéarè kejì tó ṣe kíni tí òun ló ṣe adé kejì tí Onírìṣà máa ń lò ní ìgbà ọdún ọlọ́jọ́. Just as simple as ABC. Ẹ jẹ́ kí n fi adé náà hàn wá. Ẹ jẹ́ kí n fi adé tí mò ń sọ adé náà nìyí. Ṣé ẹ rí òun nìyẹn. Bàbá wa Lámídì ni wọ́n gbé sórí yẹn o nígbà tí wọ́n di Aláàfin Ọ̀yọ́, ṣùgbọ́n àwọn bàbá ńlá wọn ló kọ́kọ́ lò ó. Adéarè kejì nìyẹn. Ìyá ẹ̀, bàbá ńlá bàbá ẹ̀, òun ni Onírìṣà máa ń lò nígbà ọdún ọlọ́jọ́. As simple as that. Ẹ̀jẹ̀ náà fi ń fọ Adéarè, kínní kan náà fi ń fọ ẹgbàgbé. Adéarè ń fọ rẹ̀. Àbẹ̀rù wípé tí bàbá tó sùn tó rèwàlẹ̀ àṣà kó tó di pé Onírìṣà yìí wá síbẹ̀, ṣé rò pé sáìsì orí kan náà ni wọ́n jọ ń lò ní? Àbẹ̀rù pé wọ́n ń ran ni? Àní nǹkan tó mí, àní nǹkan abẹ̀mí. Ẹnikẹ́ni tó bá dé sórí déédéé orí ẹ̀ bá tó yìí, ó máa ṣe kíni? Ó máa fàyè gbà ẹ́. Orí ẹ̀ bá tó wá jẹ́ kónkóló bíi tẹyẹ awó, ó máa tó fàyè gbà ẹ́. Ayé á gba èmi àti ẹ̀yin níbi gbogbo tá ti máa ṣoríire. Ẹ jẹ́ kí n máa mú lọ lẹ́sẹsẹ, ẹ má jẹ́ kí n fò. Èyí ló mú mi lọ sídìí ọ̀rọ̀ adé àwọn bàbá ńlá bàbá tèmi, Ọlọ́fin Ògúnfúnminíre, tó gbé wá láti kíni? Láti Ilé Ifẹ̀ lọ́hùn. Adé Ọlọ́fin Ògúnfúnminíre, ẹyọ kan yẹn náà ni, kò dọ̀tí rí, wọn ò fọ́ rí, wọn ò bómi sí rí. Ẹnikẹ́ni tó bá fẹ́ gbórí sí náà, orí ẹ̀ ń wà ní. Ìyẹn ẹni tí Ifá bá mú. Níṣẹ̀rí Ọlọ́fin mo lé. American Express card kan ló mọ́ bá ń bẹ̀. Ó dá mi lójú ni, mo fọwọ́ sọ̀yà ẹ̀ ni. Bàbá mi tó wà ń bẹ̀ yìí, Ifá ló mú. Bí ó ṣe jẹ́ pé Adéarè ẹ̀ẹ̀kan lọ́dún, tí mi ò bá ṣìsọ, mi ò ní ṣìsọ jáde lẹ́nu, ló ń jáde síta tí oníkálùkù máa ṣe kíni? Tó máa wúre. Tó oníkálùkù máa fi ọkàn dàníyàn ohun tó fẹ́ lọ́dún, tó fẹ́ fún àwọn ọmọ ẹ̀. Orí mi àjíkí, orí mi àjíkẹ̀, gbogbo ohun tó bá ti dá, tó bá ti gbé sí ẹ báyìí ló máa bá ẹ lára mu. Àtẹ̀yìn tẹ̀ ń wò mí ní rere ni o. Adé
Ọlọ́fin Ògún fún mi níre wọn kì í gbé jáde bí gbogbo àwọn adé tẹ̀ ń rí kiri títì. Ẹ máa rí ọba á máa gbé adé aṣọ pé òun ń lọ sí bí apalọ̀ wọn máa jó tòróró wọn máa jó súfèé tàka. Tẹ́ bá ń lọ sí patí ẹ máa gbé oríṣiríṣi adé sórí. Kí ló ṣe àwọn fìlà oyè yín? Ẹ wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀pá kiri. There are ways and manners that you can dress, and people will see you and they will know that no, this person deserves an accolade. Ẹ ṣé o, mo dúpẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ń fi ìfẹ́ hàn mí, tẹ́ ń tẹ̀ka tẹ́ ń tẹ gbogbo ẹ̀. Ọlọ́run ọba ìṣẹ̀dá mi, ìṣẹ̀dá baba ńlá bàbá mi Ọlọ́fin Ògún fún mi níre àbàmì pọ̀n yín lé. Adé Ọlọ́fin Ògún fún mi níre. Nígbà tí ọba bá lọ sí ẹnu ọwá, tọ́ba bá fẹ́ lọ gbadé nìkan náà máa bá níbẹ̀. Tọ́ba bá débẹ̀ láti gbadé nìkan ló máa yọ. Tọ́ba bá dẹ̀ ti gbadé tán, tọ́ba ti gbé igbá ìwà. Kí là ń pè ní igbá ìwà? Igbá tìlú máa fi tùbà tó máa fi tùṣẹ́. Ṣé mọ̀ pé wọ́n ṣe máa ń gbé sílẹ̀ nìyẹn, wọ́n máa tò sílẹ̀ ni. Ifá ti mú ẹ, ó ti ṣèpè bí. Kó rí wá sìn ẹ lọ, kó rí igbá ìwà gbé. Tọ́ba bá gbé igbá ìwà, wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní jó. Ọba wa gbé jáde pẹ̀lú adé lórí, wọn dé adé ọba níṣẹ̀rẹ̀ Ọlọ́fin níta gbangba kó gbélé ọba lórí. Ṣé rí gbogbo ìtẹ́ ń wò nínú Yorùbá fíìmù ni o. Ṣùgbọ́n nísìnyí gbogbo àwọn ọba sẹkítẹ́ríàtì wọ́n dé adé lọ́sàn gan láago kan ọ̀sán nígbà tí òòrùn tó kàn àtàrí. Òru mọ́jú ládé lọ́ba máa gbadé. Nígbà tán bá ti ṣe gbogbo ohun tó yẹ kán ṣe, tó ti wúre, tán ti ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe. Gbogbo ìwúre àwọn àgbàlagbà tán ti wúre fáwọn náà. Tán ti gbé igbá ìwà, wà á máa gbọ́, ó gbé igbá oyin o, igbá oyin ló gbé. Ìyẹn ni igbá ìwà. Tìlú máa tùbà, tó máa tùṣẹ́. Àbóyún ilé abíwẹ́rẹ́, àgùn àtọwọ́ àlàbòsùn. Nǹkan kan ò ní ṣe nìkankan nílùú. Ẹkún ìdààmú ìpayín kìkì ò ní wọ̀lú. Ẹ̀yin ọba tẹ́ ń lọ gbadé ní secretariat. Ìgbà wo lẹ gbé jàre o? Torí gbogbo yín la máa pè ní kábíyèsí. Are you sure you deserve to be called Aláyélúwà? Igbákejì òrìṣà. Nígbà tẹ́ bá ṣe gbogbo ẹ̀ tán, ẹ wá bẹ̀rẹ̀ sí ní lọ ṣe tojúbọlé ẹran núrù kiri. Gbogbo nǹkan tí kò yẹ kẹ́ ẹ máa lọ tojúbọ, ẹ máa lọ tojúbọ. Gbogbo àwọn klọ́ọ̀bù burúkú tí kò yẹ kẹ́ ẹ máa lọ kojúbọ, ẹ máa lọ kolójúbọ, ẹ máa lọ gba àwọn agbára burúkú tó máa fi bà ti ìlú jẹ́. Àwọn nǹkan tó yẹ pé ẹ máa fi sọ̀rọ̀ ọ̀rọ̀ òdì sí wọn nílùú, tẹ́ máa sọ wọ́n di bọ̀bọ́ làgùtàn wò. Ìre tó bá wú fún ẹ nínú ilé, tó bá ti kó tó di pé wọ́n gbé adé lé ẹ lórí. Àṣẹ ni. Nígbà tó bá dẹ̀ ti gbé adé yẹn lé ẹ lórí, ó ti di kíni? Ó ti dòrìṣà, ó ti dẹ̀rù jẹ̀jẹ̀. Iṣẹ́ rí Ọlọ́fin mi tẹ́ ń wò yẹn, ó kàn lè dédé dé adé ìwòsàn rábàtà kan wọbẹ̀. Ìwọ gan náà tiẹ̀ tó bẹ́ẹ̀. Ìhun tá à ń pè ní ìṣẹ̀ṣe làgbà nìyẹn, kò ṣe tẹjú ẹ̀ mọ́lẹ̀. Forget about
Christianity. Forget about this thing. Jesus Christ gan, he was not born a Christian. Èmi tí mo sọ̀rọ̀, I'm a Christian by choice. Bàbá mi lọ sí Mẹ́kà, ọmọ ọba ni mí, ẹ wá ní kí n má mọ̀ gbogbo ẹ̀. Tí n bá mọ̀, ó yẹ kẹ́ fún mi nígbàdí. Mo kàn lè fi fọ́tò kábíyèsí ìjẹta tó jẹ́ bàbá mi, ẹni Adéńwá Ọbátúlá, màá fi hàn yín pẹ̀lú adé ọlọ́fin Ògún fún mi níre lórí. Adé bàbá ńlá bàbá wa. Ẹ jẹ́ kí n fi fọ́tò ẹ̀ hàn yín. Ó tó bẹ́ẹ̀. Ó dá yàtọ̀ ni gédéǹgbé. Ètò ń tò bàbá mi. Ṣẹ́rí pé nìyẹn jọ mí. Mo mọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ yẹn kó dàbí fìlà Aladdin. Nǹkan tó sọ mo gbọ́ nínú ọkàn mi o. Ṣùgbọ́n mi ní dẹ́ ẹ lóhùn. Tí n bá ní kí n dẹ́ ẹ lóhùn, o lè má jí láàárọ̀ ọ̀la. Ìwọ ní nǹkan tó ń wò yẹn ló dàbí fìlà Aladdin. Ó mà ṣe o. Bó ṣe sọ ni mo gbọ́ nínú ọkàn mi. Wo ojú yẹn dáadáa. Nígbà tó gbélé lórí nìyẹn, ó dẹkùn. Mo ń fi nǹkan hàn ẹ́, òun sọ pé fìlà Aladdin. Káwọn onílẹ̀ kan ìbà o bàbá mi. Èmi ò kì í ṣe àwọn ọmọ ọba secretariat o. Mi ò sí lára wọn. Adé yìí, lọ́jọ́ tó ti gbadé, tó ti jáde síta, tí gbogbo àwọn èèyàn ti rí wọn. Adé yìí, ó ní àwọn adé. Tó bá nílùú ẹ̀ ló máa dé dédé. Bẹ́ẹ̀ ni. O ò lè jí gbé. Ṣebí nǹkan tó bá rí ló máa jí gbé. Ojú bàbá mi yí padà ni. Bàbá mi ni o, ẹni Adéńwá. Orúkọ adé wọn nìyẹn. Ìdòwú ẹni Adéńwá Ọbátúlá. Ṣẹ́rí. Adé ọlọ́fin Ògún fún mi níre nìyẹn. Kò wá omi rí. Torí ẹ̀yin kan sọ ẹ ní adé àrè, ẹ̀jẹ̀ náà fi ń fọ̀, ìtọ̀ náà fi ń fọ̀. Ẹ á máa sọ nǹkan tẹ́ bá mọ̀. Ìyà lásọdùn máa ń kó báyàn. Irú ìwọ tó sọ nínú ọkàn yẹn tó ní Ṣadé ni àbádé Aladdin. Mo dáríjì ẹ́. Bó ṣe sọ lọ́kàn ẹ̀ ni mo ṣe sọ fún mi níbi. Kì í ṣe àwọn adé méjì 2 naira tẹ̀ ń rà kiri ìgboro. When I mean by méjì $2 tẹ̀ ń rà kiri ní diaspora, I'm not saying that it costs $2. I know you spend hell of money. Láti sọ pé kí wọ́n ṣe àwọn adé yẹn fún yín, but it's meaningless because it has nothing. It's just a fashion. Àwọn adé tẹ̀ ń kó kiri, àwọn adé fashion ni. Òun náà ṣe lè mú yín tó máa ṣe kíni, tó máa tẹ́ yín fẹ́lẹ́fẹ́lẹ́ sáàrin títì, tó máa bò yín níladì, tó máa gbadé orí yín.
nígbà tẹ́ bá ti lọ ṣàṣemáṣe ẹ jẹ́ ká fi bẹ̀ yẹn lẹ̀. ṣé wá rí nídìílé Ọbàtálá onírìṣà wọ́n dúró gẹ́gẹ́ bí olúfẹ̀. kí ni à ń pè ní olúfẹ̀? Olúfẹ̀ ni ẹni tí ó ní adé Ọbàtálá níkàáwọ́. Olúfẹ̀ àdìmúlà ní onírìṣà. Orúkọ tí bàbá arúgbó ọjọ́ tó fún onírìṣà ìjímìjí nìyẹn, láti máa jẹ́ olúfẹ̀. mo ń bọ́ba kan sọ̀rọ̀, mo ní èmi bẹ́ẹ̀ mi ṣe wà mo lémi ò kì í ṣe Yorùbá. Mo níbo làwọn ti wá, ó níbi báyìí. Mo ní ẹ ṣúọ̀, ó ní Yorùbá náà hàn, mo lémi ò kì í ṣe Yorùbá, àwòrán ilé mi wà o. wọ́n á fẹ́ máa fọ̀rọ̀ sí mi lẹ́nu kí n máa sọ̀rọ̀, mo ní bóyá ló mọ̀ pẹ̀lú iṣẹ́ tó gbélé mi lọ́wọ́ yìí ò lè tọwọ́ bọ̀ mí lẹ́nu gbọ́rọ̀ mẹ́ẹ̀. torí nígbà tí mo ti gbé kíní ẹ jáde oríṣiríṣi call kan wọlé ni, oríṣiríṣi messages kan wọlé ni, kíní kan kíní. Mi ò lè sọ nǹkan kan fún yín in private. Nǹkan tí mo bá fẹ́ sọ màá sọ jáde síta ni. tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ mọ̀ nípa ti yín gangan, ti ìdílé yín, tẹ́ ẹ bá ní kí n lọ bá yín wá díẹ̀, wàá sanwó fún mi, màá dẹ̀ lọ bá ẹ wá. Iṣẹ́ mi ni mò ń ṣe. Iṣẹ́ tí mò ń ṣe fúnfẹ̀, iṣẹ́ gbogbo irúnmọlẹ̀ ni o. Wọ́n dẹ̀ ń gbé mi, wọ́n ń bùkún mi lọ́tùn lósì. So ìyàtọ̀ wà ń bẹ. tó bá wá bá mi pé kí n ṣiṣẹ́ fún ẹ, wá bá mi pé kí n lọ bẹ wádìí kíní kan báyìí, I will tender your bill to you. Èpè nítorí pé mo wá fẹ́ ṣe program, mo wá fẹ́ tìtorí o fẹ́ use opportunity yẹ kí mi sọ di ìdílé ẹ̀ fún ẹ. Àbá ṣé ọ̀rọ̀ mi ṣó yé wa? Olúfẹ̀ àdìmúlà custodian. Onírìṣà wá dúró gẹ́gẹ́ bí Ọbàtálá nítorí ìdí kan pàtàkì. Ìdí náà ni wípé gbogbo àwọn orúnmọlẹ̀ 221 ló ń gbé àgọ́ ara bàbá wa onírìṣà. Ìwọ tẹ́nu ẹ bá ń rèrè kúrè. Àwọn fúnra wọn already irúnmọlẹ̀. Wúre fún bàbá o. You people don't know anything. We don't know anything and we blab as if we know. Ọ̀kànlélẹ́rìnwó ni irúnmọlẹ̀ tó ń gbé àgọ́ ara bàbá. $222 ni irúnmọlẹ̀ nífẹ̀. Tá bá wá yọ onírìṣà kúrò, because onírìṣà fúnra wọn irúnmọlẹ̀ ni, so wá kù 221 and the whole 221 inhabits in him. Tẹ́ bá kàn rí wọn tó kàn sọ́kàn rẹ́rìn tó kàn ṣe gbogbo ẹ̀. He's using time tá wà yìí ni. Taná bí ire. Àwọn gan mọ nǹkan tí wọ́n fi ń appease àwọn irúnmọlẹ̀ pé kán má bínú sí gbogbo ẹ̀yin tẹ́ ń yọṣù tètè sí wọn lórí mídíà. Ẹ wọlé ayé yín. Ẹni tí ò mọ ọba ló ń fọba ṣeré. Kábíyèsí o,
bàbá mi. Ẹni mi kùkùté ara ẹ̀ ló ń mì. Atakere iyọ̀ dùn, epo gbígbá ṣojú rekete ni bàbá mi Onírìṣà tẹ̀ ń wò yẹn. Ọkọ Naomi fúnra rẹ̀. Ibà. Àṣẹ àti ọ̀rọ̀ àti ohùn ọ̀fọ̀ ògèdè tí n bá wọ́n ń ṣe wòlíì náà ló ń sọ̀rọ̀ ọ̀fọ̀ àti ògèdè, tẹ́ bá wáyà láyà ọ̀fọ̀ àti ògèdè gbogbo ẹ̀ náà ló wà nínú sáàmù. Ṣé mọ̀ pé àwọn sáàmù kan wà tẹ́ gbọ́dọ̀ kà tóòrùn bá wà ń ta àbí tóòrùn bá kan rí. Àwọn sáàmù kan wà tẹ́ pé láìsàlẹ̀ ló gbọ́dọ̀ lọ kà lọ sókè. Àwọn kan wà tó gbọ́dọ̀ kà directly síra ẹ. Ohun tí à ń pè ní ìbílẹ̀ nìyẹn. Níbi tí ọ̀rọ̀ ti ń gé ni bí idà. Bàbá arúgbó ọjọ́ òwọlé fòjé tí ilẹ̀kùn, wọ́n wá ṣe kíni, wọ́n wá fún Odùduwà àtẹ̀wọ̀rọ̀, wọ́n wá fún wọn láṣẹ láti ṣe kíni, láti máa ṣe àkóso gbogbo àwọn tó yí wọn ká. Ifẹ̀ ló bí Ọ̀yọ́ lọ́mọ, Ọ̀yọ́ kọ́ ló bí Ifẹ̀. Ìtorí náà ló jẹ́ pé adé Ifẹ̀ ni wọ́n ń dé ní Ọ̀yọ́. Ẹ ti ẹ̀ wo kinní kan, ǹjẹ́ yìí rí bàbá mi Ọlọ́yọ̀ ikú bàbá yèyé, ǹjẹ́ rí pé kọ́ máa dádé ní gbogbo ìgbà, torí ẹ̀yin young secretariat kings bẹ́ẹ̀ ń gbé adé sórí kiri. Ètò ń tò, long time my princess. God bless you, Ọláyẹmí, ọlá náà máa yẹ lọ ní láṣẹ Èdùmàrè. Ìjọ wo níbo lẹ ti bá bàbá wa ikú bàbá yèyé, lẹ ti bá wọn pàdé pẹ̀lú adé lórí? Mo sọ fún ọba kan tó tún pè mí tí ìyẹn náà bá mi sọ̀rọ̀ tí mo ní àwọn adé kò kìí ṣe adé tí èèyàn, àwọn adé kan wà tí èèyàn kan lè máa dé máa dé adé kiri dé adé kiri. Ó ní adé 100 lè pàdé anywhere. Oh, hello. Mo lè jóbìnrin, ètò mi tó bàbá mi gbére o. Mo lè jẹ́ obìnrin, ṣùgbọ́n ẹ má máa fojú obìnrin wò mí mọ́ tó bá ti di pé nípa ká máa lọ bá àwọn àgbàlagbà sọ̀rọ̀. Ìtorí ibi tẹ́yìn ò bá béèrè dé, èmi á béèrè kọjá abẹ̀, máa dẹ̀ mọ̀, máa dẹ̀ ṣe kí ni, máa jẹ́ dẹ̀dí mú. Gbogbo yín ẹ máa jáde, ẹ máa dé adé. Mo tún rí ọba kan, ìyẹn gbé adé sórí, ó lóun lọ ṣe deliverance, ló wá ń lọ bí ejò báyìí, ló ń lọ, náà ń pè in the name of Jesus. You ridicule yourself and you ridicule the throne. Wọ́n á tún tò in convoy, wọ́n náà wọ́n lọ ṣe kíní, àwọn lọ give life àwọn tó fún Christ. Ẹ wá sọ pé nǹkan kan ṣe yín, mẹ́wàá sì máa ṣe yín. Ẹ wá sọ pé ẹnu yín ò tọ́rọ̀ níbi tẹ́ ìjọba sí, ẹnu yín ò lè tọ́rọ̀ nítorí kíni, ẹ ń fojú àwọn alálẹ̀, ẹ ń fojú wọn rí rádaràda. Ìkan tún lọ, wọ́n nítorí pé he happened to be
ṣé òun kọ́ ni òun keyboardist or something ó tún wá gbé adé yẹn sórí. Ẹ má copy Onirisha. What Onirisha can do, you cannot, you must not practice it. He is different. Níjọ́ wo lẹ́yìn ti rí ikú bàbá yèyé kó jáde kó máa gbé adé sórí kiri? Ẹ lọ kó gbogbo fọ́tò wọn tó wà lórí mídíà jáde kẹ́ fi bí tẹ́ ti rádé lórí wọn hàn mí. Don't compare yourself with Onirisha. You these small toddlers calling yourself king. Ẹ kàn dojú ṣe, ẹ kàn fi ojú àwọn àgbàlagbà, ẹ kàn fi ojú wọn yí ẹrẹ ni. Kò dáa. Ọmọdé tó bá sọ pé tóun bá dàgbà orí ẹyẹlé lòun máa jẹ, orí ẹyẹlé yẹn ṣẹlẹ̀ kó máa jẹ́ kó dàgbà. Mo rí àwọn ọba tí wọ́n sọ pé kí ni àwọn lọ sí church, wọ́n lọ give life wọn to Christ pẹ̀lú adé tó wà lórí. So ṣé adé yẹn ẹ wá máa sọnù ni? Why did you bid for it in the first place? Ẹ jẹ́ ká fi bẹ̀yẹn lẹ̀. Ẹ lè ever rí Onirisha àti bàbá kí wọ́n jọ pàdé pẹ̀lú adé lórí. Tẹ́lẹ̀ wọn kì í jọ pàdé níbi ṣíṣe. Tí kò bá wọlé kan máa jáde ni. Tí kò bá wọlé kan máa jáde ni. Ṣùgbọ́n ẹ̀yin ẹ kóra yín jọ. Ẹ mú ìlẹ̀kẹ̀ náà á gùn láti ọrùn yín báyìí, á máa kàn yín ní kókósẹ̀. Nígbà tó jẹ́ pé owó olówó léegun náà lẹ̀ ń ṣe. Gbogbo nǹkan ṣẹ̀ṣe lẹ ti dọ̀tí ní diaspora. Èèwọ̀ ni. Ẹ lọ kó fọ́tò bàbá mi jáde, bàbá mi ọlọ́yọ̀, Adéyẹmí Lámídì, kábíyèsí bàbá mi. Ẹ lọ kó gbogbo fọ́tò wọn tó wà lórí mídíà pátápátá, ẹ lọ kó jáde. Tẹ́ bá máa rí ibi tó ti gbádé sórí ń bẹ̀. You cannot compare him with Onirisha. And you are comparing yourself with Onirisha. You are competing with Onirisha. Nǹkan tó Onirisha bá ṣe, ìwọ náà fẹ́ ṣe. Ṣódù kan náà lẹ́jọ́ ní ni. Ṣódù kan náà lẹ́jọ́ ní. Èyó, mo lè jẹ́ obìnrin. Obìnrin bí ọkùnrin ni mi. Oríkì méjì la fi ń kí kíni, la fi ń kí adé àrè. Odùduwà jẹ́ kan ńbẹ̀. Ìkejì ni Olúfọ́n. Ọmọ bíbí Olúfọ́n lọmọ bíbí inú Ọbàtálá. Oríkì méjèèjì yẹn ló fi ń kí adé àrè. So Onirisha wá ṣe nǹkan kan, ìwọ náà fẹ́ ṣe the same thing. Mo sorry fún ẹ tó pọ̀. Owó kan náà fi ń ṣe, gbajúmọ̀ kan náà fi ń ṣe, mo mọ̀yàn kan náà fi ń ṣe. Ṣòfin tó Onirisha. Olúfọ́n àwọn làkọ́bí Ọbàtálá. Olúfọ́n àṣepèdìrè.
Adé Olúfọ́n ó fín. Ládéládé làá dádé, Aláàfin ò ládé. Adé aládìíkù ni wọ́n gbà fún Aláàfin. Ìyẹn adé àrè kékeré kejì. Ẹ jẹ́ kó gun mi. Ẹ jẹ́ kó gun mi. Ẹ yé torí àgbà méjì bọ́kótó. Ṣé mọ̀ wípé ibi tí erin méjì bá ti tán bá ti kọ gbọ̀ngbọ̀ngbọ̀n, koríko tó wà ń bẹ̀ kò tún gbérí mọ́ o. Àwọn adé tẹ̀ ń kó kiri, adé tí ò fẹ́, adé tí ò tiẹ̀ gba pàfíùmù sára, ká má tiẹ̀ tún wá sọ pé ìmísí àwọn irúnmọlẹ̀, adé tí ò gba Miss Paris lásán sára. Saint Michael gan wọn ò fi sí. Ẹ ti sọ gbogbo ẹ̀dí méjì èpin ni. You want to propagate, your culture, everything. There is a limit to everything in life. Bí mo ṣe wà kò sí party tí mo máa lọ, máa ro dédé máa kàn dúdú ní nínú ro àti bùbá, wọ́n ti mọ̀ mí bẹ́ẹ̀. Tó bá yẹ pé Yíbò ló ń ṣe nǹkan, máa bá wọn wọṣọ ní up and down àti blouse. Ṣùgbọ́n kan sọ pé wọ́n fẹ́ ṣe kinní kan, mo wá lọ kó sí trouser, mo lọ kó sí jeans. Ìyẹn ti show ẹ that what òun sọ pé culture mi rèé, take it or leave it. Ṣùgbọ́n gbogbo ìtẹ́ ń ṣe kiri. Mo tiẹ̀ tún ráwọn ọba kan, àwọn yẹn tún jọ ṣe ẹgbẹ́jọdá aṣọ, wọ́n ṣe ẹgbẹ́jọdá fìlà. Ẹgbẹ́jọdá aṣọ òkè, wọ́n dẹ̀ tún ṣe ẹgbẹ́jọdá aṣọ fìlà. Wọ́n wá mú ọ̀pá níbùjẹ ẹran, wọ́n wá ń tẹ̀. Ẹ ṣọ́ra yín. Olè lẹ́dẹ̀ fi kíní wọn ìjà. Níjọ́ tó nílé bá máa mú yín. Àwọn ọmọ Bàtálá, Olúfọ́n, àwọn náà gbé adé fún tani, fún bàbá wa Odùduwà. Tí adé yẹn tó fi dé Ọ̀yọ́, tí a fi ń pè ní olórí kóòtù òjìrè ti Yorùbá. Am I talking to somebody? Níwọ̀nba tèmi yìí tí mo mọ̀ nípa adé ìṣẹ̀ǹbáyé o, tí bàbá ńlá mi Ògún fún mi níre, adé tí kò pé méjì, ṣùgbọ́n níbi tó gún wà sí, àwọn adé mìíràn yí ká tó dẹ̀ ṣe kíni, tó dẹ̀ mí sí wọn, tó mí sí wọn. Ọba tó wá bá wá fẹ́ jẹ lábẹ́, tó bá sọ pé o gbà wípé Ọlọ́fin Ògún fún mi níre is the progenitor, wà wá gba adé níṣẹ̀rẹ̀ Ọlọ́fin. Ìbá kéré jù bẹ́ẹ̀ lọ, ilé bàbá àyàn bá kéré, kí wọ́n ti kọ́ mansion, ilé bàbá ẹ̀ ni bàbá ẹ̀ máa jẹ́ láéláé. Ẹ rí pé mo proud of my ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin. Bó ṣe kéré tó yẹn, I am so proud of my ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin. Yépa. Tó bá fẹ́ bá mi wájà, bá mi sọ̀rọ̀ sí ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin, wàá rí pé gbogbo ara ni máa fi bẹ́ẹ̀ jà nísìn. Adé ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin kì í ṣe adé súfètàkà. Adé ìṣẹ̀ǹbáyé ni tó wá láti fẹ̀ lọ́run.
tí ò dẹ̀ lábúrò tí kò lẹ́gbọ̀n ó dá nìkan wà ní ẹni tí fá bá mú ó máa ṣe sáìsì orí ẹ̀ ní orí ẹ̀ bá ṣe kẹ̀yìnjì bí ìbùkún Ọlọ́run ìbá ṣe kónkóló ó máa wọ̀ ẹ́ ni kò dẹ̀ ní wọ̀ yín lọ́rùn bàbá mi ọmọ Báńgbádé lọ́jọ́ náà tó kù ṣẹ́jú mélòó yìí adé náà ní wọ̀ yín lọ́rùn ẹ ní gbé sórí kẹgbẹ̀sán rí láṣẹ Èdùmàrè nítorí pé kí ni Ifá ló mú yín tàbá wá rẹni tó bọ́ sí kọ́nà tó bọ́ sí kọ̀rọ̀ tó ń sọ pé kinní kan tó ń sọ pé kinní kan bí pẹ́pẹ́yẹ bá jókòó wọ́n wá gbé adé ìṣẹ̀rí Ọlọ́fin wọ́n ń gbé lọ pàdé gómìnà o bí nǹkan tá à ń pè ní àwọn adé ìṣẹ̀ǹbáyé nìyẹn gómìnà tó máa fún ẹ pépà torí on the contrary ọba ló yẹ kó wà kí gómìnà wá bá ṣùgbọ́n wọ́n ti fọ́ gbogbo ẹ̀ wọ́n ti ṣe fọ́pọ̀ mọ́yọ̀ wọ́n ń gbádé ìṣẹ̀ǹbáyé adé Ògúnfúnminíre kan wá kábíyèsí wá gbé sórí kó wá sọ pé àwọn fẹ́ lọ fi gba sátífíkẹ́ẹ̀tì àbáwọn fẹ́ lọ fi gba staff of office sorry staff of office lọ́dọ̀ gómìnà tó bá wà wọ́n ti ṣe gbogbo yẹn tán lóru mọ́jú níjọ́kíjọ́ tí àwọn gọ́vnà àbí whatever tó bá fẹ́ wá láti wá fún wọn ní certificate and staff of office ìsèmàdé kọ́ ló máa lò ó ti di adétibí ó ti lọ́gùn wà ṣùgbọ́n tí ṣíṣe bá kàn án tí lílò bá kàn án ọmọ bó tún ṣe máa pè kàn ọmọ bó ṣe máa dé ọmọ bó ṣe máa wà. ẹ wo ọdún ọlọ́jọ́ tí wọ́n ṣe kẹ́yìn yẹn nígbà tí bàbá wa kábíyèsí o onírìṣà nígbà tí wọ́n wà ní seclusion ṣẹ̀rí nígbà tí bàbá jáde tó jáde báyìí tí wọ́n gbé adé àrè yẹn sórí mo ní káre he could not walk torí kí ni àwọn fúnra wọn ti di ẹrù jẹjẹ wọ́n wá gbé ẹrù jẹjẹ tó tún wá gbé ẹrù jẹjẹ tó tún gbé ẹrù jẹjẹ sára láti ẹnu ọ̀nà yẹn mo fọ́lọ̀ kìíní yẹn èmi gan níbi tí mo wà báyìí ẹ̀gúngún mi ni àfìgbà tí wọ́n ṣàtìraka ibùgàn ọ̀pá wọn gan he could not walk torí ẹrù jẹjẹ àwọn adé tẹ̀ ń gbé lọ sí bí àpàlọ́ àwọn adé tẹ̀ ń gbé sórí lọ sí club I'm ashamed of all of you my darlings. Respect yourself. Respect yourself. Respect what you call ade, either by this or by that. Still respect it. Too many gbà tó ẹyọs adé kúgbòrò. Ẹ jẹ́ ká máa fẹ̀sọ̀ ṣe. Ẹ̀yin ògbélé pàtàkìtàn
ohun tí bàbá mi tí wọ́n sọ, ikú bàbá yèyé, òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ. Àwọn náà lẹ́tọ̀ọ́ láti fi yàn jọba àbí láti fi yàn joyè ní Yorùbá. Ṣùgbọ́n tó bá ti di nǹkan tó jẹ́ pé Ifẹ̀ lọ́hùn ni, Onírìṣà ni. Torí Onírìṣà wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú Ọbàtálá. Ọbàtálá gbéṣẹ́ lé wọn lọ́wọ́, iṣẹ́ ìlú, iṣẹ́ gbogbo Nàìjíríà on one person's shoulder. Tí àwọn ọmọlẹ̀ dẹ̀ ń bá wọn ṣe, tá a bá mọ nǹkan tá a ní, tá a mọ nǹkan tá a ní, gbogbo làásìgbò tó ń lọ yìí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa wò. Ẹ má jẹ́ ká pàtàn kìtàn mọ́. Ẹ má jẹ́ ká lọ kọ nǹkan tí ò ṣe kinní mọ́ sórí Wikipedia, sórí Google, your status on Facebook. Mind what you post there. Mind what you post there. Please. Adiare. Ifẹ̀ ló ní. It is all well and good. Èèyàn méjì ò ṣáà ń pàdánù nǹkan. Ẹnìkan á lóòótọ́, ẹnìkan á ní fake. Ṣùgbọ́n nílé ẹ̀kọ́ tí mo lọ, tí mo dẹ̀ rí àrídájú bó ṣe jẹ́ ni mo ṣe sọ yẹn. Àwọn olùkọ́ tí wọ́n dẹ̀ kọ́ mi, wọn ò ní kọ́ mi ní nǹkan tí máa fi dójú tì wọ́n nígbà tí mo bá sọ jáde. Ọ̀rọ̀ náà kò ní jù báyìí lọ lálẹ́ yìí lórí ọ̀rọ̀ bàbá mi, ikú bàbá yèyé, ohun tí wọ́n sọ tí gbogbo oníkálùkù bẹ̀rẹ̀ sí ní sọ. Onírìṣà ni, bàbá ọlọ́yọ̀ ni. Bó ṣe rí láti ṣe kíni, láti ṣe náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ifẹ̀ ni wọ́n ti gbé adé fún bàbá níjìmíjì. Kì í ṣe bàbá tó wà níbẹ̀ ń sìn, àwọn bàbá àgbà tó ti wà níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo mú ètò náà wá sí ìdúró lálẹ́ yìí. Èmi ọmọ yín náà ni o. Ewùsì ọmọbabìnrin Ẹ̀fúnṣayọ̀ Ọmọ́tadéṣe láti Ọbátúlà, láti ìdílé Onígbàkúlé, níṣẹ̀rẹ̀ Ọlọ́fínmulẹ̀ ọmọrin wọ ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́. Mo dúpẹ́ lọ́dọ̀ gbogbo ẹ̀yin tí ẹ wà lẹ́yìn fọ́nrán, gbogbo ẹ̀yin kábíyèsí tẹ́ ẹ ti pè mí, tẹ́ ẹ ti fẹ́ mọ nǹkan tí mo fẹ́ sọ, òun náà ni mo ti sọ yìí o. Àbọ̀ mi rèé o, àbọ̀ owó, àbọ̀ ọmọ, àbọ̀ ẹ̀mí gígùn àtàlàáfíà. Mo dẹ̀ nígbàgbọ́ wípé mi ò fẹnu kọ, torí pé ohun tá a fún fèrè mi ni fèrè mi náà ló fún jáde. Ẹ̀kọ́ tí wọ́n kọ́ mi, ohun tí mo mú bọ̀ níbẹ̀, tí mo dẹ̀ mọ̀ wípé kò sí àní-àní ń bẹ̀, torí láti Ilé Ifẹ̀ ni mo ti lọ ṣe tutorial mi. Àbọ̀ owó, àbọ̀ ọmọ, ẹ̀mí gígùn, àlàáfíà. Mo ṣe fẹ́ lọ gbára lélẹ̀. Irúnmọlẹ̀, ẹ má nà mí o, ẹ tún mi ṣe ni o. Ẹ tún mi ṣe ni, ẹ tún mi tò ní o. Orí mi àpèjúbà, àpèrè o. Gbogbo ẹ̀yin ládéládé, gbogbo ìgbà irúnmọlẹ̀, mo ta mi sílẹ̀ o. Kárámá ni mí o. Èyí tí mo sọ lénìí kó má jẹ́ àsọgbẹ̀yìn. Láṣẹ gbogbo ẹ̀yin ládéládé
ìṣẹ̀ǹbáyé, ẹ̀yin màámi, gbogbo ẹ̀yin olóyè pátápátá, àbọ̀rẹ́ o, ire kàǹkà, ire owó, ire ọmọ, àìkú baálẹ̀ ọrọ̀, ẹ̀mí gígùn àti àlàáfíà tó péye, àṣẹ Ìdùmarè. Bàbá mi ọba mẹ̀ṣọ́ ìṣòro Ọbàtálá, mo kí ẹ ṣe gan ni ẹ kú àdúrótì mi, mo dúpẹ́ láti bẹ̀rẹ̀ lẹ ti wọlé títí di ibi tí mo gúnlẹ̀ sí yìí, ẹ ṣé ẹ kú àdúrótì mi, ẹ ṣé. Màámi Ìtùnú Olúwa, màmá rí yín bá láṣẹ Ìdùmarè, ànígbúrò òkèrè bànújẹ́ síra wa. Mi wà ní tẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lọ́mọdé àti lágbà, ẹ̀yin lè jìká tí ò jẹ́ kí ẹ̀wù kó bọ́. Ká dúpẹ́ lọ́wọ́ ojú tó lẹ́yìn rogodo, ká dúpẹ́ lọ́wọ́ ètè tó ní kó lò bó sàlẹ̀, ká dúpẹ́ lọ́dọ̀ gbogbo ẹ̀yin ọkùnrin, gbogbo ẹ̀yin obìnrin, ẹ̀yin tẹ́ ẹ̀ tí ẹ̀ nífẹ̀ẹ́ mi ṣùgbọ́n tọ́lọ́ sọ pé ní tipátipá ní túláàsì ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọmọ yìí nìna, ọmọ tó pòréró, ọmọ tó pòtétó, ọmọ tó ṣe kinní. A máa bára wa sọ náà ni, ohun tí ò bá yé wa a máa bára wa sọ náà ni, nítorí kíni, ká má bàa di ọmọ àlè, ká má bàa di ọmọkọ́mọ, kí àwọn alálẹ̀ kó má ṣe kíni, kó má bàa bínú sí wa. Ẹ wo ìkìlọ̀ tó jáde níjọ́sí níbi oṣù kan sẹ́yìn, tó ní àwọn kan wà tó yẹ pé àwọn òwò yẹn kẹ́ máa lọ ṣe kí ìlú lè máa rí oúnjẹ jẹ, kí àwọn a sọ pé ìyàn mú nílùú, àwa là ń jẹ́ kí ìyàn mú torí pé àwọn tó yẹ ká fún ní nǹkan àfún wọn ní tiwọn jẹ. Ẹ jẹ́ kí n lo ìṣẹ́jú 5 péré sí. Ó di ọjọ́ mélòó tó ti jí láàárọ̀ tó ti bu omi tútù sílẹ̀. Gbogbo wa la lókù lọ́run. Ẹlòmíì lè ní no in the name of Jesus. Ọlọ́run ò ní ṣe wá ládọ́run mọ́tọ̀. Níjọ́ wo lo ti jẹun tó ti wọ́n sílẹ̀? Gbogbo wa la lọ́rẹ̀ẹ́. Gbogbo wa dẹ̀ ni wọ́n ṣe kí ni iná mú ibi wa ni wọ́n rí mọ́lẹ̀. Ibi ò ní dìde kó kọjú sí ẹ torí pé bí ń pa tó bá ti ń jẹun wọ́n tiẹ̀ sílẹ̀ fún kó máa bá tiẹ̀ lọ. Ibi ò ní tẹ̀lé ẹ kó bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ẹ kó máa ṣe ẹ́ ní ṣèbáṣèbó nítorí pé ebi ń pa. Tibitire la wálé ayé, ìwọ ń jẹun wọ́n rí òun mọ́lẹ̀, ó jẹun kó wọ́n sílẹ̀ kó nígbà tiẹ̀ ṣá máa jẹ́ lọ, ṣá máa kó fi mí sílẹ̀, má tẹ̀lé mi lẹ́yìn kiri. Ibi ò ní tẹ̀lé wa lẹ́yìn, àní rí dààmú ayé. Kí náà ń pè láyé? Yé yìí náà ni, kò ní yé burúkú sí wa lára. Ó dìgbà kan náà. Ire o.